ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ àwọn Mùsùlùmí tí wọ́n ń pe Allah tán dẹ̀ fi ń ṣiṣẹ́ láabi àbí wọ́n fi ń bá tọmọlàkejì jẹ́ tán fi ń bá ti ẹ̀sìn oníṣẹ̀ṣe jẹ́ pẹ̀lú Kìrìsìtẹ́nì, ẹ jọ̀ọ́ ìjọ́ wo lẹ rí tí Mùsùlùmí, ìjọ́ wo lẹ rí tí Kìrìsìtẹ́nì, ẹ má bínú, ìjọ́ wo lẹ rí tí Kìrìsìtẹ́nì àbí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n lọ gbé àwọn Mùsùlùmí pé kán lọ àrẹ́sì wọn pé wọ́n ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́? Ẹ mọ̀ pé láìpẹ́ láì jìnnà a rí Saheed Shittu tó ń pariwo kọ́ orí íńtánẹ́ẹ̀tì pé àwọn ẹlẹ́bọ wọ́n gbẹ́bọ sáàrin ojú ọ̀nà wọ́n fi ń ba ẹ̀sìn Islam jẹ́. Ẹ jọ̀ọ́ ta ló lọ àrẹ́sì Saheed Shittu? Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mìíràn tán máa bọ́ síta tán máa fẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ pẹ̀lú Kìrìsìtẹ́nì. Ẹ jọ̀ọ́ ọjọ́ wo lẹ rí tán lọ àrẹ́sì, ọjọ́ wo lẹ rí tán lọ gbé wọn? Kí nǹkan tí ta lọ́lọ́run ṣe kó sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ sí ẹ̀sìn ìṣẹ̀ṣe ni, ta lọ́lọ́run dẹ̀ dá wọn lóhùn padà. Ó wá ti di pé kán lọ máa gbé ta lọ́lọ́run. Ẹ jọ̀ọ́ ó yẹ ká wá èèyàn kan náà tó máa jẹ́ oníṣẹ̀ṣe àbáwọn pásítọ̀ tán máa àrẹ́sì àwọn Mùsùlùmí tán bá ti ń fi ẹnu ba ẹ̀sìn jẹ́. Ó jẹ́ ẹ̀sìn Kìrìsìtẹ́nì ni, ó jẹ́ ẹ̀sìn oníṣẹ̀ṣe ni, ó yẹ ká rà àwọn kan tán máa lọ àrẹ́sì wọn náà. Ẹ wò ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́ nǹkan tí bàbá wa yìí kẹ́ wá gbọ́ nǹkan tí wọ́n sọ. kí ló dé táwọn Mùsùlùmí kan ní ìlú Ìlọrin tó jẹ́ pé àbòsí náà gbé dání? Olótù, kò tí ì pẹ́ kò dẹ̀ ìjìnà ayé yìí ni gbogbo wa wà nígbà tí Saheed Shittu mú ọba ìlú Ìlọrin sẹ́nu ní búbú àtèpè àti àwọn lèmọ́mù ìlú Ìlọrin àtàwọn àfáà ìlú Ìlọrin tó ní wọn kì í ṣe Mùsùlùmí. Ṣé wọn ṣebí ó wà Nàìjíríà? Olótù, ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n kọ́lọ́pàá lọ ilé ẹ̀ pé kán lọ gbé wá sí ìlú Ìlọrin? Àwọn ògo Ìlọrin wà láyé náà. Àfáà àgbà Múrímbàrígà onílé ńlá wọ́n gbọ́n gbogbo gbà yẹn náà. Brọ́dà wa bàbá wa Alifulani kò sẹ́ni tí ò gbọ́n gbà yẹn, kò sẹ́ni tó gbègbésẹ̀ lórí ọ̀rọ̀ Saheed Shittu n tó fojú ìlú Ìlọrin rí. Ó tún ní òun ò sọ́rí láti sọ. Ó ní gbogbo àwọn àfáà ìlú Ìlọrin àti ọba ìlú Ìlọrin Saheed Shittu tó wí gbà yẹn nìyẹn pé wọn ò tó òun ṣù, wọn ò tó òun rún lẹ́nu bíi ṣàámà. Fídíò yẹn ṣì wà lọ́wọ́ mi. Ó dìídì kọjú ìjà sí Ìlọrin directly ńgbà yẹn ni. Mo rò pé ẹ̀ ń dé. Nígbà tó tún wá ṣe òun àti Shehu Faruku Ariskimbilai oníkìtìpá tó jẹ́ mufuti ìlú Ìlọrin lénìí. Ẹ gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà ìwọ́ni nílẹ̀ ìdọ̀tí èèyàn nígbà tó kí oníkìtìpá mọ́lẹ̀. Wọn ò ṣe lọ gbé ńgbà yẹn, ṣebí Mùsùlùmí ni àbí kìí ṣe Mùsùlùmí ló ń pe rẹ̀? Mùsùlùmí náà la máa pè é, ṣàfẹ́ pé ń Kìrìsìtẹ́nì ni. Ó dìídì pé mufuti ìlú Ìlọrin lọ́wọ́lọ́wọ́ oníkìtìpá pé ẹlẹ́bọ ni. A gbọ́ pé wọ́n kọ́lọ́pàá lọ ilé ẹ̀ náà. Ó sọ̀rọ̀ sí àwọn àfáà pé gbogbo àwọn àfáà oníjálàbí, àwọn àfáà tó ń wo yanrìn, àwọn àfáà tó ń wo tẹ̀sùbà, olẹ́lẹ́bọ ni wọ́n. Ó sọ débi àwọn ṣéwù tó mú ọ̀pá dání, ó pè wọ́n lópùrọ́ nígbà náà. Ààrẹ́yàn kankan tó bọ́ta pé ẹ lọ gbé tipátipá. Ẹ wo wàhálà tó bá bàbá wa Akéwùgbà Gold. Ó ló ń bá àwọn ẹlẹ́bọ ṣe, ẹlẹ́bọ lòun náà. Kò sẹ́ni tí ò rí náà. Àwọn fídíò yẹn ṣì wà lọ́mì. Tí n bá gbọ́ àwọn fídíò tó kírítíkà bẹ́ẹ̀ máa ń tọ́jú ẹ̀. Saheed Shittu yìí náà Mùsùlùmí sì ní o, ọ̀rọ̀ Mùsùlùmí ni mò ń sọ yìí o. Ṣèbó òun ẹlẹ́bọ máa rúbọ ẹ̀ wọ́n á lọ kó síbì kan àdúgbò tí kì í ṣe àdúgbò ẹ̀, ó dẹ̀ gbàbẹ̀ lọ, ó lọ ń sọ̀rọ̀ sáwọn àwọn oníkíná tí ń pè àwọn oníṣẹ̀ṣe tó ń rú ẹbọ wọn, àwọn tó níṣòro pé ọ̀nà táwọn gbàgbọ́ nìyẹn, ọ̀nà tán lè gbà ṣe kíná tí ń pè wọ́n nìyẹn.
ẹ̀gbọ́n tó sọ àárín Èkó ń bì ní ẹ o. Now bí ọlá bàbá wa kábíyèsí ọba Lámídì Adéyẹmí Adéìran kẹta bó ṣe tó káwóore máa jẹ́ mọ́ rẹ o, bí ọlá bàbá yẹn ṣe tó nígbà tí bàbá yẹn wà láyé, ẹ wo orú ìrànlọ́wọ́ àti ìkónimọ́ra tó kóró àwọn Saheed Shittu yẹn mọ́ra. Ìgbà tí bàbá yẹn kú, ṣé mùsùlùmí ló fi bàbá jọba ni? Ṣé mùsùlùmí ló mú wọ pèbí ni? Ṣé òrò mùsùlùmí náà ṣe fún? Ẹ gbọ́ adúdú orúkọ tó pe bàbá yẹn, ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú tó sọ. Àwọn oníṣẹ̀ṣe ò ṣe pé lẹ́jọ́, ìlú Ọ̀yọ́ ò ṣe pé lẹ́jọ́ ńgbà náà, wọn ò ṣe ní kọ́lọ́pàá lọ gbélé ẹ̀. Now bàbá oníwàásí àgbáyé tó ṣaláìsí Alhaji Muideen Bello, ẹ gbọ́rú àwọn ọ̀rọ̀ burúkú tí Saheed Shittu sọ sí bàbá yẹn lójú ayé ẹ̀. Ìlọrin ò ṣe dìde kó sọ pé mùsùlùmí ni nígbà tó sọ̀rọ̀ sí ọba Ìlọrin, wọn ṣe sọ pé náà ó bú gbogbo Ìlọrin kán wá kó ọlọ́pàá kán ní kán lọ gbé wàǹgbà tó wà Nàìjíríà. Ẹ̀sà olótùú, èmi ò kí ṣe rí gbogbo ẹ̀dá tó bá ti jẹ́ pé alábòsí kò ráyé wá. Ta lọ́lọ́run n tó mọ̀ ọ́ ṣe ló ń ṣe. Tó bá sọ pé òun níjọ́ iléyá òun kírun, kò sọ pé Allahu Akíbárú, Ifá wa Akíbárú ló wí, kò dárúkọ Allah náà. Ifá wa Akíbárú, ẹ jẹ́ ká kírun fúnfá, ẹ jẹ́ ká wà náà pẹran ọdún fúnfá, kò sọ pé ká pẹran ọdún fún Allah. Now káwáyọ̀ yẹn kúrò olótùú, ṣe mọ̀ pé nínú constitution òfin jurisdiction tọ́lọ́pàá bá ti fẹ́ wá múyàn, téèyàn bá ṣẹ̀ nírú àdúgbò táwa yìí, ó ní station tó cover bíi. Tọ́lọ́pàá bá kúrò ní Pangrove tó bá wá múyàn bíi, ṣe mọ̀ pé ó gbọ́dọ̀ ṣe entry ní Pàkodó kó tó lọ gbé ẹni yẹn rárá. Ó dà ọlọ́pàá gbọ́dọ̀ tẹ̀lé láti Pàkodó wá síbi tó ń bọ̀. Entry gbọ́dọ̀ wà pé ọlọ́pàá yìí wá láti jurisdiction bí báyìí báyìí o. Now ọlọ́pàá wá kúrò ní odidi Ìlọrin. Àkọ́kọ́ kì í ṣe mọ́tò ọlọ́pàá náà gbé wá, àbí mọ́tò ọlọ́pàá náà gbé wá. Big bomber bus tán gbé wá yẹn, Toyota yẹn, kò tún wá ní nọ́mbà. Ṣé election Ọ̀ṣun state tán ṣe kọjá yẹn, ṣe bá dáwọn èèyàn tán kọ́ aṣọ ọlọ́pàá sí lọ́rùn, tán pera wọn lọ́lọ́pàá, tán dẹ̀ ṣe ID card fún wọn, tán gbé sórí ẹ̀rọ ayélujára nígbà tán mú wọn. Tó bá wá jẹ́ pé wọ́n plan ẹ̀ pé kán lọ gbé ta lọ́lọ́run, pé kán lọ pa, mọ́tò wo níyàwó ẹ̀ fẹ́ sọ pé nọ́mbà mọ́tò báyìí báyìí náà gbé wá o. Ṣé nọ́mbà ID card tán bá fi hàn wọ́n yẹn, ṣé ID card yẹn ṣé ó sọ location bí tán máa wà fún wọn? Ìwé tán kó dání pé òkè o láti court làwọn ti kó dání, tán bá print lẹ́tà yẹn fúnra wọn ńkọ́? Now ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo ṣe transaction kan pẹ̀lú ipò tá a dì mú yìí, ṣe gbàgbọ́ pé ẹni yẹn dẹ̀ send proof of fund Access Bank sí mi pé òun sọ iye owó báyìí millions báyìí sínú àkáǹtì mi nínú owó tóun fẹ́ san fún mi. Now títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí, Access confam láti báǹkì tó lóun ti ṣe owó yẹn, wọ́n sọ pé owó yẹn irú owó bẹ́ẹ̀ ò jáde láti inú àkáǹtì tó sọ pé òun ti ṣe owó jáde. Ṣé mọ̀ pé èèyàn kan ló ṣe dọ́kúmẹ̀ntì yẹn bẹ́ẹ̀ yẹn? Tó bá jẹ́ pé irú dọ́kúmẹ̀ntì bẹ́ẹ̀ náà kó wá pé kóòtù náà ti ní kó wá gbé ta lọ́lọ́run kọ́. Ṣé ìlú Ìlọrin ni ta lọ́lọ́run ti ṣẹ̀ ni? Constitution Nàìjíríà sọ wípé ibi jurisdiction bí tó ti ṣẹ̀, ibẹ̀ náà máa ti gbọ́ ẹjọ́ èèyàn. Tọ́lọ́pàá bá dẹ̀ wá tí court bá force order yẹn, ṣe bí ẹjọ́ àkọ́kọ́ ọjọ́ tó máa kọ́ gbọ́ ẹjọ́ àkọ́kọ́ nìyẹn tí ta lọ́lọ́run ò lọ. Lábẹ́ òfin wọn ò tí declare ta lọ́lọ́run wanted.
ṣe mọ̀ pé tó bá declare wanted lábẹ́ òfin kò yọjú lẹ́ẹ̀kínní kò yọjú lẹ́ẹ̀kejì kò yọjú lẹ́ẹ̀kẹta ìjọba á wá force ẹ̀ pé ẹ lọ gbé wá ṣùgbọ́n kò ń ṣe bí ọ̀ràn tó dá yìí kì í ṣẹ̀sùn àpààyàn náà fi kàn àbí kì í ṣẹ̀sùn pé ó fọ́lé náà fi kàn kì í ṣẹ̀sùn pé ó defraud ìlú náà fi kàn crime tó fi kàn even though tọ́lọ́pàá bá mú ó wà available wọn ò gbọ́dọ̀ lọ já sí àtìmọ́lé kì í ṣe pọ́n sọ pé ó rape èèyàn ó sọ̀rọ̀ àbí ọ̀rọ̀ tó dẹ̀ sọ aláàlẹ́ sọ pé ó sọ̀rọ̀ sí kí ló dé tí àwọn wá sọ̀rọ̀ àwọn ọdọ onígbèjà ọlọ́run ṣọlọ́run ò tó jà rẹ̀ gbé ni kí nìyẹn ti ń di ìṣe àwọn mùsùlùmí kan àwọn alákatakítí oníwàhálà kan tí wọ́n bá fẹ́ mú ta lọ lọ́hùn ó ní police station tí ó jẹ́ jurisdiction bí tí wọ́n lọ láti lọ gbé ta lọ lọ́hùn àbí náà olóòtú kán wá kúkú lọ sí jurisdiction yẹn kán lọ tẹ́ndà lẹ́tà tán mú wá láti court pé òkè o a fẹ́ wá gbé lágbájá o now láti Ìlọrin wọ́n á make entry àwọn èèyàn á ní kọ́pì lọ́wọ́ pé àwọn ọlọ́pàá báyìí wá ń gbà báyìí wọ́n á dẹ̀ fún wọn ní èèyàn tó máa tẹ̀lé wọn tí èèyàn tí àwọn ọlọ́pàá kan bá tẹ̀lé wọn tán bá mú tán òfin tún sọ pé kán tún mú padà sí station bí tán ti lọ mú yẹn wọ́n á tún make entry pé àwọn ń gbé lọ. ṣe rí nígbà tí mò ń wo àwọn interview kan lọ́ọ̀yà tó ní àwọn ń ṣiṣẹ́ fún kinní kan Ìlọrin heritage àti bàbá kan tó sọ pé olóyè emir ìlú Ìlọrin òun ni kinní kan Sẹ́ríkì Yákì àbí Sẹ́ríkì Mẹ́yákì tìlú Ìlọrin àti president kinní kan Jamaat of Islam kinní kan nílùú Ìlọrin tẹ́ bá gbọ́ statement bàbá yẹn mọ́ láti save video yẹn wọn ò ní èrò rere kankan sí ta lọ́lọ́run o wọ́n máa ṣe láìdá tán bá gbé kúrò nílùú Ìbàdàn nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ débì kan ó ní ṣèbí ọlọ́pàá ló lọ gbé tán jẹ́ kán rí gbé ọ̀nà táwọn fẹ́ gbà bàjà gbígbé táwọn fẹ́ lọ gbé tán nìkan lọ gbé wọ́n fẹ́ fi yọ aburú tó fẹ́ ṣẹlẹ̀ sí ni that means àwọn tó wá gbé tí wọn ò ní identification pẹ̀lú mọ́tò tán gbé wá tán bá gbé ta lọ́lọ́run dọ́nà tán bá pa sọ́nà nǹkan ta lè fẹ́ mú ìdí nìyẹn àdúgbò téèyàn bá ń gbé kéèyàn ṣe dáadáa ń bẹ̀ dáadáa tó ti ṣe àtórí tó fẹ́ kó yọ tó ti bá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sọ̀rọ̀ mo commend Ìgbòho fún ẹyọ kan yẹn pé wọ́n ti ẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ó dìde débẹ̀ kò jẹ́ kán gbé lọ ṣe rí ojúṣe pàtàkì gẹ́gẹ́ bí olórí ìlú kan ló ṣe yẹn bẹ́ẹ̀ ni tí wọ́n bá ṣe ẹ jẹ́ ká sọ pé ó ṣe now kò tún wá dúró síbẹ̀ ó pe kọmíṣánná ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí kọmíṣánná ọlọ́pàá dẹ̀ gbé kọ́ọ̀lẹ̀ ó dẹ̀ sọ fún wọn pé àwọn ọmọ yín kan wà ń bí wọn ìyẹn dẹ̀ pé mélòó ó ní mẹ́rin ni wọ́n dẹ̀ sọ pé kọmíṣánná ọlọ́pàá bó ṣe ń bá sọ̀rọ̀ tí ìyẹn dẹ̀ ti bá sọ̀rọ̀ tán ó gbé fóònù lẹ̀ ó dẹ̀ sọ pé wọn ò ní mú jáde kúrò nílùú Ìbàdàn torí gbogbo ọ̀nà tó wọ àdúgbò yẹn ń kọ́ náà ti block. àwọn kan wá bọ́ta àwọn mùsùlùmí kan wá bọ́ta wọ́n wá ń fẹnu condemn Sunday Ìgbòho fúnra rẹ̀ ṣé àwọn fúnra wọn nígbà tí ta lọ́lọ́run yìí wà nílùú Ìlọrin àtìmọ́lé àkọ́kọ́ ẹ̀ ṣé wọn ò mọjú nǹkan wọn ò mọ nǹkan tó fi ojú àwọn ẹlẹ́sìn àbáláyé yẹn rí gbogbo àwọn tó lọ kóòtù yẹn wọ́n lọ kóòtù yẹn kan ní ọjọ́ kan nínú àwọn ìgbà tán lọ ń pàdé kóòtù yẹn wọ́n attack àwọn pípì yẹn náà so tó bá wà mú lọ ìyà tó rí fi jẹ́ nǹkan tó rí fi ṣe ń gbà yẹn ta ló kí tó bá ṣe nǹkan burúkú fún ta ló fẹ́ mú ṣebí ta lọ́lọ́run níyàwó dẹ̀ lọ́mọ come on ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ fúnra wa ṣe rí àwọn kan nílùú Ìlọrin yẹn wọ́n ti sọ pé Ìlọrin kò sí lára Yorùbá gbogbo àwọn ọmọ wọn tó máa ń jáde lórí ẹ̀rọ ayélujára ọmọ kan jáde ńlọrin gbà kan tó máa ń sọ̀rọ̀ sí bàbá wa Ọ̀ọ̀ni tìlẹ́fẹ̀ kí Yorùbá wá dìde kán wá ní kán lọ gbé wá láti Ìlọrin
Imperial Majesty ló ń lò fún ọ̀nìrìṣà. Àwọn òpè tí wọ́n ń sọ̀rọ̀ yìí bàbá wa Emir ìlú Ìlọrin àwọn fúnra wọn mòótọ́ tó ọ̀bá mòótọ́ ní ijọ́ tí Ọ̀ọ̀ni lọ sí Ìlọrin ṣèbóyá kí bàbá jókòó sórí kíní kan kó máa wọ Ọ̀ọ̀ni níran ni gbogbo alárí tó ṣẹlẹ̀ náà but àwọn ọmọ tí ò tó nǹkan kan àwọn ọmọ tó ń rí èèyàn re kan bí wọn tó láṣọ re kan lórí kọ wọn wá bọ́ta wọn wá gbé àwọn ọba tó jẹ́ bàbá àlẹ̀ Yorùbá sẹ́nu wọn máa nù wọn lọ́rọ̀ láti ìlú Ìlọrin ṣebí ọ̀rọ̀ náà sì sọ sí Emir àti ìlú Ìlọrin báyìí sí tó tí gbogbo Ìlọrin sọ pé àwọn fẹ́ kú lé lórí kakú gbà pé tẹ́nibọ̀dì bá dìde nínú àwọn ọmọ Ìlọrin sí tó bá gbá àwọn ọba ilẹ̀ Yorùbá ń gbólóhùn àwọn ẹgbẹ́ kan ta lẹ́sẹ̀ ńlẹ̀ Yorùbá aláṣẹ pé kán perú èèyàn bẹ́ẹ̀ lẹ́jọ́ náà ṣebí nǹkan táwọn gbàgbọ́ nú ẹ̀yẹn ṣùgbọ́n torí pé ìṣe ntọ́ bá fi kọ́ ọ̀yàn téèyàn bá láṣọ lé lórí ìkọ́ aṣọ tó dá téèyàn ní ẹ̀kọ́ àgbà ńlé èèyàn ò ní yájú sáwọn àgbà àwọn ọmọ Ìlọrin tó yẹ pé wọ́n máa ń sọ ọ̀rọ̀ àlùfàṣà mi sọ pé gbogbo wọn o ṣùgbọ́n majority àwọn tó pera wọn ní Islamic clergy tó jẹ́ palákatakítí yẹn ọ̀rọ̀ burúkú ló máa ń tẹnu wọn bọ́ sí àwọn tó jẹ́ ọba ilẹ̀ Yorùbá níwọ̀nba àgbà tí kíní ìṣẹ̀lẹ̀ yìí ọ̀dẹ̀ dìdìrìn àfáà kan jáde náà bó ṣe ń fọ̀rọ̀ gbá bàbá wọn Olúbàdàn lórí ló ń fọ̀rọ̀ gbá Sunday Igboho ló ń sọ pé bàbá wọn Olúbàdàn alábòsí ni wọ́n tó bá ní aṣọ rẹ̀ lórí ìkọ́ṣó yẹ kó pe kábíyèsí Olúbàdàn kó sọ pé bàbá yẹn alábòsí àrà ò pa bàtà kó pa jìnwìnjìnwìn etí ẹ̀ òun kọjá ẹni tán lè wá gbé òun ta lòun ó sọ̀rọ̀ yẹn to a point ó ní bàbá wọn Olúbàdàn ń ṣe pé bàbá wọn Olúbàdàn sọ pé àwọn ju òfin lọ wọn ò jẹ́ kó gbé ta lọ lọ́hùn tó bá jẹ́ òun náà lọ́ba àlù á jẹ́ kó gbé ọmọ ìlú òun kúrò nílùú òun ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ lábẹ́ òfin ìlú Ìbàdàn tí ìlú Ìbàdàn lẹ́ẹ̀kan ti ṣẹjọ́ ẹ̀ ìlú Ìbàdàn lẹ́jọ́ ẹ̀ jurisdiction bí tó ti dáhùn yẹn ibẹ̀ ló ní ẹ̀tọ́ káwọn náà wá láti Ìlọrin kó wá máa pàdé ẹ̀ ní kóòtù nìbàdàn. mo ti rí àwọn kan tó jáde lánàá àfáà kan náà ti ń sọ pé kí bàbá president aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé nǹkan tó oyè àbí kí náà ti ń pè security approval tó ń fún Sunday Igboho pé ó wà pàṣà pé kinní kan ó máa fi dalẹ̀ yìí ó máa fi dalẹ̀ yìí rú ni wọ́n dẹ̀ máa dá wàhálà sílẹ̀ ó máa dìjẹ́ ẹ̀sìn. ẹjọ́ o alápá kan ń lòde ìyẹ́ wọ́n ń sọ fún pé ìjọ tó bá dé ta má jà o tó bá bẹ̀rẹ̀ jà ń ta alápá kan pẹ̀lú ọlọ́wọ́ méjì ta ni ó dààmú. tó o bá ti lọ bá wọn nílọrin àwọn náà ní right láti wá sí ilẹ̀ Odùduwà wa ń bì kan wá máa sọ fún wa pé bákan ni ká ṣe ayé wa. tó bá jẹ́ pé Ìlọrin ni ta lọ́lọ́run ń gbé ń sìn wọ́n á ṣe kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn wọ́n lè múlẹ̀ sí Ìlọrin. mo wá fẹ́ fi àkókò yìí bẹ̀ bàbá wa kábíyèsí ọba Rasheed Adéwọ̀lú Olúbàdàn kábíyèsí ẹ máa pẹ́ láṣẹ o. mo wá bẹ̀ gbogbo mọ́gàjí ìlú Ìbàdàn pátápátá pé kán jọ̀ọ́ mo bẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé kó jọ̀ọ́ ìwọ ọmọ ọkọ pátápátá ló wù pé kán jọ̀ọ́ lábẹ́ bó ti wù kó rí ẹ̀ṣẹ̀ tí ọmọkùnrin táwọn pè ń ta lọ lọ́hùn yẹn ṣẹ̀ kán gbé ẹjọ́ yẹn lábẹ́ bó ti wù kó rí kán gbé ẹjọ́ yẹn wá sílùú Ìbàdàn. olóyè lọ̀rọ̀ ń bá wí o tọ́mọdé yẹn bá kú òun Ìbàdàn tó bá tẹ̀sẹ̀ bọ̀ lù lọ́rin wọ́n máa ṣe níjàmbá. The signal is already clear. n tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí kì í ṣẹjọ́ wọn o ṣe mọ̀ pé Gumi wá sílùú Ìbàdàn lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó wá ṣèpàdé pẹ̀lú àwọn àfáà kan. àwọn pípù yóò rí nǹkan kan sọ sí ńgbà náà ìjọba gan ò rí nǹkan sọ sí o ilé ẹjọ́ ti ń pàṣẹ pé kán wá gbé ẹnìkan wá torí pé ó ṣe ìfáwọn akíbárú ẹ̀pẹ̀lẹ́dẹ̀. Gumi ti ń jíyàn gbé lójoojúmọ́ ti ń ṣe onígbọ̀wọ́ fún àwọn onísùmọ̀mí ṣé àwọn adájọ́ yẹn ò sí láyé ni? àwọn ọlọ́pàá tí wọ́n kó wàhálà wá sí Ìbàdàn nítorí èèyàn kan ṣoṣo kò sí gbogbo àtàbá wo bí kíni ẹ̀ ṣe ṣẹlẹ̀ ní ilé ta lọ́lọ́run yẹn wọ́n rẹ́dí àti wá pa ọmọdé àbí kan ṣe léṣe ni.
gbogbo wàhálà tó wà nílùú Ìlọrin tá gbogbo àwọn abúlé gbogbo àwọn ìlú kan ti di ahóró wọn ò rí nǹkan kan ṣe sí yẹn ẹnìkan ṣó sọ̀rọ̀ sí emir ìlú Ìlọrin ní gbogbo ayé jáde sí gbàbí kò sí gbogbo àwọn mùsùlùmí tó ń bọ́ sórí ẹ̀rọ ayélujára ìwọ̀n sí láyé wọn ò mọ̀ pé nǹkan ń ṣe ìlú Ìlọrin wọ́n ti bìlí pé gbogbo àwọn jurisdiction tó jẹ́ ilẹ̀ Yorùbá tí kì í ṣe Ìlọrin Central wọ́n ti bìlí pé wọn kì í ṣe èèyàn tó exist nǹkan tó ń sọ fún wa nìyẹn kí mo tún fẹ́ fi àsìkò yìí bẹ gómìnà wa lọ́ṣun Nurudeen Jackson Adeleke His Excellency ìpàdé tẹ̀yìn àtàwọn àáfàá Ọ̀ṣun ṣe yẹn ẹ yí ìpinnu yẹn padà o kò sí nǹkan tí ń jẹ́ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá gbogbo wa la mọ̀ pátápátá pé òǹbáyé òǹdáyé làwọn bàbá wa fi bẹ̀rẹ̀ ayé wọn Ifá ni wọ́n sì fi tẹ gbogbo ilẹ̀ Yorùbá dó tẹ̀bá ohun tí ṣàríà máa dálẹ̀ lẹ ti ń wòye o ààdẹ̀ lè wà nílẹ̀ Odùduwà ní ilẹ̀ àwọn bàbá ńlá wa ká má lè sọ̀rọ̀ ṣe gbọ́ pé àwọn ọmọ tí kò jẹ́ nǹkan kan tí wọ́n jámọ́ nǹkan kan ẹ̀ bọ́ ṣe ń sọ̀rọ̀ sáwọn ọba aláyé tán nípò tán ní agbára tẹ́ bá wá gba àwọn mùsùlùmí kan láàyè pé kán gbé ṣẹ̀ríà wá kí àwọn alákatakítí tó dé ṣe gbà pé mùsùlùmí ti wà wọ́n dẹ̀ ń gbé pẹ̀lú àwọn bàbá wa lálàáfíà oníkálukú ń ṣe tiẹ̀ mùsùlùmí máa ṣe oúnjẹ iléyá ó máa ní kán gbé lọ sílé babaláwo wọ́n jọ rìn ládùúgbò wọn kọ́lé sí ẹ̀gbẹ́ ara wọn gbọ̀ngbà tó wá di ayé àwọn alákatakítí yìí tó ń sọ pé alìsúná làwọn yìí ayé fẹ́ yídà nǹkan míì ni ṣèbí wọ́n sọ pé kí náà ti ń pè wọ́n sọ wípé sábàkápé búlì ní ọ̀rọ̀ ta lọ́lọ́hun àwọn àfáà tó dìde tó ń sọ wípé tí ẹni tí ò bá ti ń ṣe mùsùlùmí pé léèmù ni kán pa ẹni tó bá jẹ́ Christian léèmù ni kán pa ẹlẹ́sìn àbáláyé léèmù ni gbogbo wa wà láyé o àfáà kan náà ti dìde ìlú Ìbàdàn lẹ́sẹ̀kẹsẹ̀ ńjọ́ kan yẹn náà ká gbà pé Òkè Ọya ni ẹni tí bí ti ń sọ̀rọ̀ Yorùbá nílùú Ìbàdàn bẹ̀ yẹn wọn ò rí nǹkan kan ṣe sí àwa sọ pé ta lọ́lọ́run sọ̀rọ̀ lásán òun ni gbogbo ayé sọ pé kí náà ti ń pè kí ló dé táwọn èèyàn ìjálábòsí báyìí ná kí ni nǹkan ẹyọ kan tí wọ́n fi jálábòsí Mọ́kà tí gbogbo wọn ń lọ ìlú Saudi ilẹ̀ Lárúbáwá tí wọ́n ti lọ gba ẹ̀sìn wálé ṣé wọ́n lè dé ilẹ̀ Lárúbáwá kí olórí àdúgbò lásán sọ̀rọ̀ kán wá sọ pé àwọn fẹ́ yí àṣẹ ẹ̀ padà kò sí interview tẹ́ bá ṣe fún mi mo máa ń sọ fún wọn wípé kéèyàn kan nú wọn bọ́ta bí ọlá gbogbo emir ṣe pọ̀ tó èta ni nínú wọn tí wọ́n tójú ẹ̀ ń gbé ara mi tó bá ṣe lẹ́yìn ọba Mọ́kà ṣífè máa ń gbogbo ilẹ̀ Yorùbá ṣífè máa ń gbogbo ilẹ̀ Haúsá wọn ò lè tójú ẹ̀ gbé ara mi olótùṣe gbàbẹ́ àbẹ́ gbàbẹ́ gbogbo wọn máa fi ìlú Saudi sílẹ̀ kí ló wá dé tán bá gbẹ̀ ẹ̀sìn àjòjì yẹn débí tán wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa fi kó wàhálà bá àwọ̀ ẹ̀sìn àwa míì tó kù ṣé Ọlọ́run tó dá ẹ̀sìn àbáláyé tó dá kìrìsìtẹ́nì tó dá mùsùlùmí tó dá gbogbo àwọn ẹlẹ́sìn tó kù ṣé Ọlọ́run yẹn gọ̀ ni ṣé tí wọn ò bá ní purpose kan ṣé Ọlọ́run lè dá wọn ni ṣé Ọlọ́run máa ń dá nǹkan kan tí nǹkan yẹn ò bá ní purpose come on ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ṣe gbọ́ wípé David Oyedepo winners bàbá yẹn dáhùn padà lẹ́sẹ̀kẹsẹ̀ náà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ìjọba Nàìjíríà dẹ̀ dákẹ́ wọn sọ nǹkan kan sí ibi náà la wà ó dà kí ni fídíò yẹn ṣì wà lórí ó ṣì wà lọ́wọ́ mi ìyẹn sọ wípé irú nǹkan tó ṣe pé wọ́n ti bẹ̀rẹ̀ ṣàríà ń Sókótó àwọn dẹ̀ máa mẹ́sọ̀ pé àwọn gba gbogbo ilẹ̀ Haúsá táwọn bá gba gbogbo ilẹ̀ Haúsá tán àwọn á wá padà sí south wa ń bí south west wa ń bí àwọn á tún gba gbogbo south west àwọn á ṣe wá padà sí east who does that ṣé múgùn náà pé gbogbo àwọn àtakò àbí à ń sọ fẹ́jọ́ pé kó forí pamọ́ torí kó lè bọ́ lọ́wọ́ àṣà tó máa gbé ni àbí àṣádì àti ejò wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ẹjà ṣé ejò mọ̀ pé àṣádì máa pa òun ni
ẹranko abìjà yìí kílẹ̀ lẹ́yìn olóyìnbó máa ń pè Yorùbá ń pè ní kí náà ti pè agilintí kéjò wá lòun fẹ́ bàjà bí ìgbà tí ejò lọ kọ lẹ́tà sí kú ni. Àrífín pátápátá ni Ìlọrin fi wá lọ ìlú Ìbàdàn tí Ìbàdàn bá dẹ̀ jẹ́ kó gbé ta lọ́lọ́run the next one tó bá fi gbà pé kó gbé ta lọ́lọ́run kúrò ní Ìbàdàn kó mọ̀ wípé wọn ò ní gbé ta lọ́lọ́run padà wálé lálàáfíà pẹ̀lú signal táwọn wò yìí. Tí wọ́n bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tán bá mú jẹ nǹkan tó kù ni wípé Ìlọrin máa fẹ́ máa rí gbogbo ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Odùduwà fín ni. Tá a bá máa kọ́ ká kọ́. Mo comment olóyè Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho Òòṣà fún tó ṣe yẹn àti àwọn ìgbésẹ̀ àwọn ìlú kọ̀ọ̀kan tí ó ti tú ní Kwara tí mo rí wípé ó ti bẹ̀rẹ̀ tọ́ àwọn ìlú yẹn àwọn kan wọ́n ti ní kó máa padà pé àwọn máa train àwọn ọmọ ìlú yẹn in fact ìwọ ọmọ kan ló wù. Now mo dẹ̀ tún comment Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Abíọ́dún Ìgè Adams Lógúnọ̀fẹ́ fún ìpàdé tó ṣe pé káwọn ọmọ ẹ̀yìn òun kọ́ má ta sí àwọn ìrù ẹ̀kùn kọ́ má bàjà then pé ẹgbẹ́ fi ń pọ̀ sí ni kóníkàlùkù dúró sí àyè ara ẹ̀. Ó sì sọ wípé àwọn tó ń ṣẹ̀kẹ́ èbú lórí ẹ̀rọ ayélujára eléyìí ibi méjèèjì ló pín sí o. Irú Lady K àwọn yèyé dára ẹ já ọwọ́ àtẹnu kúrò lórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ múṣẹ́ mi ṣe. Bàbá Èkìtì kóhun náà mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò. Tí a bá ń sọ fọmọdé pé má parẹ́ tó bá débì kan wọn sọ wọn ní ẹ fílẹ̀ tó bá máa kú kó lọ kú. Kò sírú ìjà tó fẹ́ bá Ààrẹ Ọ̀nà Kakanfò jà kò dín Ààrẹ Ọ̀nà Kakanfò kù kò fa aṣọ tó wà lára ẹ̀ ya kò yọ kúrò nípò tó wà institution yẹn ti recognize ẹ̀ ayé ti recognize ẹ̀. Issue tó bá wà láàárín Ìbà Abíọ́dún Ìgè Adams Lógúnọ̀fẹ́ ni kó lọ parí ìjà yẹn pẹ̀lú òun àti ààrẹ orílẹ̀-èdè yìí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ibi tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bá ti ń gbọ́rọ̀ yìí kó bẹ̀rẹ̀ àtúnṣe lé lórí. Àtúnṣe èkejì ni pé kó so òun àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà papọ̀ kí iṣẹ́ yẹn lè dùn. Ibi tí ìrù ẹkùn ò bá dé kí OPC ṣiṣẹ́ débẹ̀ gbogbo ibi tí OPC bá dé tó bá dẹ̀ ṣiṣẹ́ pàdéra wọn kẹ́nìkan má sọ pé òun ń gbèjà Sunday kẹ́nìkan má sọ pé òun ń gbèjà Ààrẹ Ọ̀nà Kakanfò. Kán fi àwọn méjèèjì sílẹ̀ iṣẹ́ ilẹ̀ Yorùbá làwọn méjèèjì gbé lọ́wọ́. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ olótù. Lẹ́ẹ̀kan sí kí bàbá wa Rashidi Ládọjà Olúbàdàn tìlú Ìbàdàn kán bá gbogbo àwọn àgbààgbà ìjòyè ìlú Ìbàdàn àtàwọn akọni ìlú Ìbàdàn sọ̀rọ̀ àfẹ́ ṣàríà nílùú Ìbàdàn kò jù bẹ́ẹ̀ lọ o. Yàrá rẹ̀ lẹ́tí bọ́lá tẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Adékúnlé Abdulateef Adégoróyè Òyí Fágbóhùn Ṣàngówuyì Aláròjinlẹ̀ number 1 asọ̀rọ̀ṣe àkọ́kọ́ ní ilẹ̀ Yorùbá ẹ̀sán wòye ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tó kan gbọmọ Yorùbá náà ni tí a ti gbọ́dọ̀ fi ojú sùnùkùn nítorí pé ojú sùnùkùn náà la fi wo ọ̀rọ̀ sùnùkùn eléyìí ó kan gbogbo wa ẹ má jà wo tẹ̀sìn nítorí pé àfẹ́ wà láńlẹ̀ Yorùbá àti ìrírí àwọn alágẹ̀bí ń pa àwọn èèyàn tí wàhálà ọlọ́mọdé àníri wàhálà o a tún padà bọ̀ ká tó lọ ààrẹ nọ́mbà làwọn èèyàn lè pín sí fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ tó fẹ́ gbà ní mọ́. 081 46 66 0288. ẹ bá àpẹẹlẹ kan sí. 081 46 66 0288 nọ́mbà tán lè pe ààrẹ sílẹ̀ ṣùgbọ́n ìkìlọ̀ pàtàkì tó bá pè mí tó bá fọ̀rọ̀ àlùfàṣà ránṣẹ́ àwa náà á dẹ́ ẹ lóhùn. wọ́n lẹ́la ti gbọ́ yẹn máa ń fi ọ̀rọ̀ àlùfàṣà ránṣẹ́ sí ààrẹ ká sọ̀rọ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ olóye ọ̀rọ̀ ẹni tó nímọ̀ ọ̀rọ̀ tó lè mú ìlọsíwájú bá ìran Yorùbá wọ́n ní kẹ̀kẹ́ ká sọ àwọn náà tún padà lọ́jọ́ mi àwọn oníkọ̀ ẹ̀ ní ipò ilé gbogbo nílẹ̀ òde wa ó dàbọ̀ bí sáwé nílẹ̀ ìjàmbá lọ́lẹ̀ wa. ọpẹ́ ní fọlọ́ba tó ní wá tó lẹ̀bi wa tó ní gun ta ni a sọ pẹ̀lú ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Abdulateef lẹ́gbẹ̀ẹ́ máa tó yọ Abdulateef yẹn kúrò èmi máa yọ fúnra mi tẹ́bá láwọn yọ èmi máa yọ fúnra mi wọ́n bá Abdulateef Adékúnlé Adégoróyè Òyí Ifáwuyì Ṣàngógbòhùn asọ̀rọ̀ṣẹ́ àbí aláròjinlẹ̀ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ẹ̀sìn kan máa ń sọ pé ohun tó bá ní í ṣe pẹ̀lú àlàáfíà òun náà ni ààrẹ máa ń sọ̀rọ̀ sí pé
àlàáfíà àti ìdàgbàsókè ìran kóòtù òjìrè náà ni ó jẹ wọ́n lógún. Bàbá ká tó wọlé ètò ẹ bá kí gbogbo ọmọ ìgbà tó wà kárí ayé. Mo kí gbogbo ọmọ Odùduwà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé both home and abroad àti ilẹ̀ adúláwọ̀ wa ń bí pé wọ́n káàárọ̀ wọ́n káàsán wọ́n kú ìdájí wọ́n kú ìyálẹ̀ta wọ́n kú àjì gbogbo àkókò àti wákàtí tí ètò ìjà ọwọ́ erin ètò yìí bá dé bá wọn ni mo fi kí wọn. Mi ò lè ṣe kí n má kí bàbá mi Ọọ̀ni rìṣà òrìṣà gangan fúnra ẹ̀ olórí ayé àrólé Odùduwà ẹni àkọ́kọ́ ní ilẹ̀ Odùduwà káàkiri ayé aláṣẹ àti alákòóso gbogbo ohun tá à ń pè ní ilẹ̀ Odùduwà kábíyèsí kí adé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káṣẹ pẹ́ lẹ́nu ọ̀pá ìtẹ̀lẹ̀ tẹ́ fi ń kó ilẹ̀ Odùduwà jẹ kó má ṣẹ́ kí ẹṣin ọba kó jẹ kó pẹ́ o kí àwọn olórí kan ṣiṣẹ́ ìbí mọ́tara wọn kí gbogbo ọba aládé ńlẹ̀ Yorùbá pátápátá pé adé á pẹ́ lórí bàtà á pẹ́ lẹ́sẹ̀ àṣẹ á pẹ́ lẹ́nu kọrin kése. Mo kí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé Ṣàngó ọba Abdulhakeem Ọ̀wọ́adé Aláàfin tìlú Ọ̀yọ́ kábíyèsí ẹṣin ọba jẹ kó pẹ́ o àwọn olórí àṣìṣẹ́ bí ẹ tó ilẹ̀ Yorùbá darí pẹ́ o ìlú náà ò ní túmọ̀ yín lọ́wọ́ láṣẹ Olódùmarè. Olótùú Gbémidébẹ̀ ẹ káàbọ̀ sí Àgbàláàfin Ìṣọ̀kan Yorùbá orúkọ mi ò yí padà Àrẹ̀mọ Lateef Adékúnlé Adégoróyè Ifáwuyì Ṣàngó gbohùn aláròjinlẹ̀ àkọ́kọ́ asọ̀rọ̀ṣẹ ìlúfẹ́ lóyè ẹ pẹ̀lẹ́. ẹ kúlé. Bàbá ní nǹkan bí ọjọ́ mélòó nǹkan kan ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn tí ariwo rẹ̀ dẹ̀ ti gbalé ó gba oko báwọn kan ṣe ní ohun táwọn tó iṣẹ́ ọ̀hún ṣe ó dáa àwọn kan ní kò dáa tó pé kò yẹ kí wọ́n lo irú ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn láti gbé ta lọ lọ́hùn àwọn kan ní wọ́n bẹnu àtẹ́lù tí kì bá sọ pẹ́lọpẹ́ pé ọkùnrin náà òun náà sọ pé òun ò ní lọ àti ìyàwó rẹ̀ tó náà gbà fún àwọn ọlọ́pàá bóyá kò bá ti dé Ìlọrin báyìí wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àlẹ́jù náà ni wọ́n ní àwọn ọmọ Ìlọrin tó ń jẹ́ Ìlọrin heritage pé àwọn ni wọ́n ní káwọn ọlọ́pàá wá gbé ta lọ́nà láti Ìlọrin ìyẹn nílùú Ìbàdàn tó ń gbé nítorí pé ó kọ̀ láti yọjú sí ilé ẹjọ́ ìgbà tó ń kọ́ pé ẹjọ́ bó ti jẹ́ pé wọ́n ti sún ẹgbẹ́ ẹjọ́ náà sí inú oṣù kẹsàn-án táwọn fẹ́ mú yìí ààrẹ ojú ò lẹ́ fi wo ìyàwó ló kọ sẹ́yìn. ẹ ṣe olótùú ṣe rí mo sọ fún yín pé ṣe rí gbogbo ẹ̀dá tó bá ń ṣe àbòsí kò ráyé wá gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ń parọ́ ayé asán ló ń gbé ká sòótọ́ ká kú ó sànṣẹ́ ká parọ́ ká wà láàyè lọ irọ́ máa ń rọ́ni ni òótọ́ ló máa ń tọ̀yàn irọ́ máa ń fa aṣọ ìyà lára èèyàn òótọ́ máa ń dá aṣọ ìbọ̀yàn lọ́rùn ni ṣe rí kì í ṣe gbogbo mùsùlùmí o tí bá tọ́rọ̀ bá débi ẹ̀sìn ẹ rí i pé mo máa ń là